A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ Umbrella National Association of Oduduwa Students, ẹgbẹ́ àpapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Yorùbá àti Yorùbá Movement ti ṣe ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ láti fi ìṣọ̀kan wọn hàn sí iléeṣẹ́ ìfọpo Dangote ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìfẹ̀hónúhàn yìí ń wáyé láàrin fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ iléepo Pengassan, Nupeng, Depo àti Dapman. Àwọn akẹ́kọ̀ọ́ olùfẹ̀hónúhàn tí wọ́n kórajọ lónìí sí ojúnà Láyípo Ìwó tí ó gbẹ̀yìn sí márosẹ̀ Ìbàdàn sí Èkó ní ìlú Ìbàdàn ni wọ́n ń kọ oríṣiríṣi orin láti fi ìṣọ̀kan wọn hàn. Ìròyìn jábọ̀ wípé àwọn wọ̀nyí wọ́de yíká gbogbo ojúnà ńláńlá pẹ̀lú pátákó lọ́wọ́ àti oríṣiríṣi àkọlé bíi "Ẹ má pa iléeṣẹ́ ìfọpo Dangote", "Ẹ dẹ́kun àti máa ba ẹ̀ka epo jẹ́ ní Nàìjíríà", "Fòpin sí Pengassan", "Fòpin sí Dapman", "Iléeṣẹ́ ìfọpo Dangote jẹ́ ohun ìní iyebíye orílẹ̀-èdè" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú aṣọ ẹlẹ́gbẹ́jọdá tí wọ́n kọ "Ẹ má pa iléeṣẹ́ ìfọpo Dangote" sí ni àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí gbà lérò láti fi pe àkíyèsí ìjọba àpapọ̀ sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìgbìmọ̀ ọ̀tẹ̀ nítorí ìmọ̀tara wọn "coordinated attempt by vested interest" láti fi gbógun ti iṣẹ́ ìfọpo Dangote, iléeṣẹ́ tó tóbi jù lórílẹ̀-èdè àti iléeṣẹ́ aládàáni tó tóbi jù láfíríkà. Nígbà tí ó ń sọ̀rọ̀, adarí ọ̀dọ́ Ọlálérè Adétúnjì rọ Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn àjọ ìjọba yòókù tí ọ̀rọ̀ kàn kí wọ́n tètè dá sí ní kíákíá. Wọ́n ní àwọn fi àsìkò yìí bẹ ìjọba àpapọ̀ kí ó dáàbò bo ibi ìfọpo kí ó sì rí i dájú wípé ìgbésẹ̀ àwọn òṣìṣẹ́ àti alágbàtà kò mú ìfàsẹ́yìn bá ẹ̀ka epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìpínlẹ̀ Èkó tún ti lékè nínú àwọn ìpínlẹ̀ tó ń pawó jùlọ highest revenue generating state gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí àjọ alámòjútó rẹ̀ IGR ṣe fi léde ní ìpele ti ìpínlẹ̀ tí àjọ National Bureau of Statistics NBS yọ̀ǹda. Àkọọ́lẹ̀ tí wọ́n ṣe àfihàn lánàá ọjọ́ Ajé lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ NBS ni ó ṣe àfihàn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì títí kan olú ìlú Àbújá tí wọ́n pa àpapọ̀ owó tí ó tó $3.6 trillion nínú ọdún 2024 yàtọ̀ sí $2.43 trillion tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ọdún 2023. Fíìfì ní ìpínlẹ̀ Èkó la gbogbo wọn sílẹ̀ pẹ̀lú àpapọ̀ IGR $1.26 trillion. Ìpínlẹ̀ Rivers tẹ̀lé pẹ̀lú $317.3 billion. Àbújá ṣe àkọọ́lẹ̀ $282.36 billion. Ògùn àti Enugu bá wọn pín nínú ìpínlẹ̀ márùn-ún àkọ́kọ́ bí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ $194.93 billion àti $180.5 billion. Àwọn tí ó wà ní ìsàlẹ̀ pátápátá nínú àkọọ́lẹ̀ ní Yobe, Ebonyi, Kebbi, Taraba àti Adamawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lẹ́yìn tí ó parí sẹ̀ríà olóṣù mẹ́fà rẹ̀, Sínátọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti gbáradì láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu pẹ̀lú àwọn aṣòfin yòókù lónìí ọjọ́ Ìṣẹ́gun. Ọ̀kan lára àwọn agbẹjọ́rò rẹ̀, Victor Giwa, ni ó sọ àsọdájú yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn. Síwájú àkókò yìí ni ilé ìgbìmọ̀ sún ìpadà sẹ́nu iṣẹ́ rẹ̀ síwájú kúrò ní ọjọ́ 23 oṣù kẹsàn-án sí ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025. Ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ṣe ìkìlọ̀ fún ilé aṣòfin tako ìgbésẹ̀ àti dínà mọ́ nítorí aṣòfin gbùngbùn Kogi ti parí sẹ̀ríà rẹ̀. Ó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ padà láìsí ìdíwọ́ kí wọ́n má bàa dá họ́wùhọ́wù sílẹ̀. Akpoti-Uduaghan ni ó ṣe àpèjúwe ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ní apàṣẹ dictator nígbà tí wọ́n fún láàyè àti wọ ọ́fíìsì ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn lẹ́yìn tí ó parí sẹ̀ríà rẹ̀ tí ó fi lérí wípé òun kò lẹ́nìkan tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ẹgbẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì àgbà PENGASSAN ti kojú iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ tí ó sọ láti ẹnu igbákejì ààrẹ pẹ̀lú bí ó ṣe bu ẹnu àtẹ́ lu ìyanṣẹ́lódì wọn tako iléeṣẹ́ ìfọpo Dangote. PENGASSAN sọ fún akọ̀ròyìn wípé àwọn yóò gbé ìgbésẹ̀ kan náà bí wọ́n bá tún júwe ilé fún ọmọ ẹgbẹ́ wọn. Èyí ń wáyé láàrin bí àwọn kan ṣe bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n fi ẹ̀sùn kan PENGASSAN wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ba iṣẹ́ iléeṣẹ́ ìfọpo Dangote jẹ́. Ọ̀sẹ̀ tí ó kọjá ní PENGASSAN tilẹ̀kùn pa mọ́ gbogbo ibi epo àti afẹ́fẹ́ gáàsì ń bá pín káàkiri orílẹ̀-èdè lórí ẹ̀sùn wípé Dangote júwe ilé fún ẹgbẹ̀rin òṣìṣẹ́ 800 workers nítorí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́, ṣùgbọ́n Dangote ní ìwọ̀nba òṣìṣẹ́ ni òun júwe ilé fún nítorí wọ́n fẹ́ ba iléeṣẹ́ jẹ́ fún un, àti wípé èyí jẹ́ ara ìgbésẹ̀ àti ṣe àfòmọ́ àti àtúpalẹ̀ ilé-iṣẹ́. Àwáwí yìí kò tún irun kankan lára PENGASSAN bí wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì láti fi gbèjà àwọn ọmọ ẹgbẹ́ wọn tí èyí sì dá òfò sílẹ̀ fún ọrọ̀ ajé orílẹ̀-èdè ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì títí kan nídìí iná mọ̀nàmọ́ná. Bí ìjọba àpapọ̀ ṣe dá sí i ló mú kí PENGASSAN so ìyanṣẹ́lódì rọ̀ pẹ̀lú àdéhùn wípé Dangote gbọ́dọ̀ gba àwọn òṣìṣẹ́ tí ó lé padà. Pẹ̀lú wípé wọ́n ti wọ́gi lé ìyanṣẹ́lódì, ìṣòro àti rí afẹ́fẹ́ ìdáná cooking gas ṣì ń tẹ̀síwájú bí àwọn kan ṣe ń ta kìlógíráàmù kan ní $2 yàtọ̀ sí $900 tí wọ́n ń tà kí ìyanṣẹ́lódì tó wáyé. Nígbà tí ó ń sọ̀rọ̀ lánàá níbi ìṣíde ìpàdé lórí ọrọ̀ ajé 2025 Nigerian Economic Summit tí ó wáyé ní ìlú Àbújá ní igbákejì ààrẹ Kashim Shettima ti ṣe àpèjúwe Dangote ní òpómúléró fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ṣe ìkìlọ̀ wípé Nàìjíríà lágbára ju PENGASSAN lọ, kí ẹnikẹ́ni má fi ìyà jẹ ọmọ orílẹ̀-èdè nítorí fàákájà àárín ẹgbẹ́. Ó ní Dangote kì í ṣe ènìyàn kan ṣoṣo ṣùgbọ́n odidi ilé-iṣẹ́ tó ń tan ìmọ́lẹ̀ sí ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bí a bá ṣe pọ́n ọ̀gbẹ́ni yìí lé ni yóò sọ ojú tí ará ìta máa fi wò wá. Shettima fi kún un wípé bí ó bá jẹ́ wípé $10 billion péré ni ó kó lé Microsoft, Amazon tàbí Google, ó ṣeéṣe kí ó ti rí tó 70 tàbí 100 bílíọ̀nù dọ́là. Kàkà bẹ́ẹ̀, ó ṣe àgbékalẹ̀ ibi ìfọpo pẹ̀lú $20 bílíọ̀nù. Ojúṣe wa ni láti dáàbò bò ó nítorí ọjọ́ ọ̀la ìran tó ń bọ̀. Shettima tẹnumọ́ wípé Nàìjíríà lágbára ju olúkálùkù wa lọ lórílẹ̀-èdè. Nígbà tí ó ń fèsì ní ààrẹ ẹgbẹ́ PENGASSAN Festus Osifo ní orílẹ̀-èdè tóbi ju Dangote àti ilé-iṣẹ́ ààrẹ. Osifo ní PENGASSAN ní ojúṣe láti dáàbò bo ẹ̀tọ́ òṣìṣẹ́ tí Dangote júwe ilé fún nítorí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́. Gbogbo ìgbà tí àyè rẹ̀ bá sì ti yọ làwọn á dáàbò bo ẹ̀tọ́ òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò kan John Mary Chukwukasị ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti fi dènà àjọ elétò ìdìbò INEC láti má ṣe àkọọ́lẹ̀ orúkọ ààrẹ ìjẹta Goodluck Jonathan mọ́ orúkọ àwọn tí yóò díje du ipò ààrẹ níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Bákan náà ni ó fẹ́ kí ẹ̀sùn yìí ṣe ìdáwọ́kọ̀ fún Jonathan láti má fa ara rẹ̀ kalẹ̀ fún ẹgbẹ́ òṣèlú kankan láti díje lábẹ́ rẹ̀. Jonathan ni afẹ̀sùnkàn àkọ́kọ́ first defendant nígbà tí àjọ INEC àti iléeṣẹ́ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ jọ parapọ̀ jẹ́ afẹ̀sùnkàn kejì àti ìkẹta second and third defendants. Olùṣẹ̀sùn fẹ́ kí ilé-ẹjọ́ sọ bóyá lábẹ́ òfin ọdún 1999 Jonathan pegedé àti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀sùn wọ̀nyí ni wọ́n ń retí kí ilé-ẹjọ́ fi ọjọ́ sí fún ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Nàìjíríà tí wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ tí wọ́n wà lábẹ́ umbrella Inter-Party Advisory Council (IPAC) ti dá lábàá àgbékalẹ̀ àjọ tí ó dá dúró láti fi yan alága, kọmíṣánná àti akọ̀wé fún àjọ elétò ìdìbò INEC. Ìgbésẹ̀ yìí ni wọ́n ní yóò túbọ̀ fún àjọ INEC ní agbára àti dáwà láti lè túbọ̀ mú kí ọmọ orílẹ̀-èdè ní ìgbẹ́kẹ̀lé nínú ètò ìdìbò Nàìjíríà. Alága IPAC Dr. Yusuf Mamman Dantale
Tántálé ni ó ṣe àgbékalẹ̀ àbá yìí níbi ìpàdé ìjíròrò tí ó wáyé láàrin àwọn adarí ẹgbẹ́ òṣèlú àti ilé ìgbìmọ̀ lórí àtúpalẹ̀ òfin. Ìpè yìí ń wá láàrin gúlégúlé tí wọ́n fi mú ilé ìgbìmọ̀ láti bu ọwọ́ lu àwọn àtúnṣe òfin kan lórí ètò ìdìbò kí wọ́n lè rí i dájú wípé ètò ìdìbò lọ láì ní kọ́hùnkọ́họ, pàápàá jùlọ yíyan alága àjọ elétò ìdìbò síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Tántálé tí igbákejì rẹ̀ Dípò Ọláyọkùn ṣaṣojú ní òfin tí ó fi ààyè gba kí ààrẹ yan àwọn alága àjọ elétò ìdìbò kò fún ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú wọn. Bákan náà ni àjọ INEC kò ní òmìnira àti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Àwọn ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Jonathan ni wọ́n ti kọ́kọ́ dá àbá yìí láti lè fi ètò ìdìbò tó yanrantí múlẹ̀. Bákan náà ni àjọ European Union náà ṣe ìkìlọ̀ ní àìpẹ́ yìí wípé àṣìṣe kan náà bíi ti ìdìbò ọdún 2023 ní Nàìjíríà máa ṣẹlẹ̀ bí wọn kò bá mójútó gbogbo kùdìẹ̀kudiẹ nídìí ètò ìdìbò kí ó tó di ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.